ọ̀pọ̀lọpọ̀ oore. Ìwọ Muhammadu nítorí náà kírun fólúwa rẹ kí o sì máa ṣe ètùtù fólúwa rẹ. Fàlà rẹ. Fún Allah rẹ, sorry. Dájúdájú ẹni tí ó bá bínú sí ẹ, òun ni. Àti gé nǹkan dáadáa kúrò lára rẹ. Ó yá, ok, báwo ni kíní ìṣèjọmọ, báwo ló ṣe make sense? Báwo ló ṣe kan èèyàn tó ní tó ń kà tó ń ṣàmì? Báwo ló ṣe kan ẹni tó ń kà tó ń ṣàmì sìn? O ti sáínà àtẹnà 1000 rí ṣe háì. Àwọn àáfà máa sọ pé kíní yẹn nǹkan tẹ̀ ń ká yẹn ó ní mírèkù wèrè kan tó ní. Àáfà kan wọ́n tún wá ń sọ́nsìn wọ́n tún wá ń jáde wọ́n ní ẹ tó bá kà tó bá jẹ́ tàn ní àbí ọ̀rọ̀ ogun tó bá ti nígbàgbọ́ nǹkan tó bá fẹ́ Allah máa ṣe fún ẹ AOT nǹkan tí wọ́n kà ń bibẹ̀ yẹn ṣó ń báyàn wí ṣó ń ṣàdúrà fún ẹni tó ń kà á. Olóòtú ẹ̀ parọ́ fún àwọn èèyàn wa tó àwọn èèyàn wa lẹ́kúrò lóko ẹ̀rù. Àwọn yẹn ti sáínà àtẹnà 1000 ilé bẹ́ẹ̀ ṣe wọ́n ẹjọ́ fún ìṣẹ́jú kan péré gbogbo lé látòrí. Ẹ jẹ́ kàkà ìtàn ká fókun yẹn náà tí bàbá ṣe tán. Ok, látòrí olówó Èkó gbogbo yín pátá ni mo pè pátápátá everybody Àkànbí Ọlọ́ba ms bàbá múlí àǹtí múlí kánkàkó aláṣàìchì Ọbáṣọlá Akẹ́jùlọmọ yàrájẹ ẹjọ́ ní sùúrù kò farabalẹ̀ jáde mo fẹ́ fún yín pátá bẹ̀ṣẹ̀ 1000 yín náà tí ẹ náà fẹ́ nìkan lálẹ́ 1000 fẹ́ nìkan. ẹ̀yin ni kẹ́ ló fúnra yín. ẹjọ́ ẹ mú kẹ̀dẹ̀ dá padà kẹ̀dẹ̀kẹ̀. Ó yá gbé sórí ms ó yá. Bàbá àbáyẹ́ká. Àdéhùn ayé sílẹ̀ mi ò ní ìjẹ́. Èwo la fẹ́ kà ń sìn? Yẹbi kúlẹ̀ aláwò lẹ ní kàkà. Àwọn èèyàn ló fẹ́ gbọ́ ó yá. Irú ẹ̀yin tí wọ́n máa sọ pé yá kúlẹ̀ aláwò 8 àbí kúlẹ̀ aláwò 3 fún òkú. Fókù ọ̀run gbogbo ẹ̀yin tẹ́ bá lókù lọ́run ó yẹ máa ṣáámi afẹ́ ká. Kúlẹ̀ aláwò la fẹ́ ká yìí o. Say, O prophet, he is Allah, one and indivisible. Mọ́dù máa wí pé Allah ẹyọ kan ni ó jẹ́ nǹkan tí wọ́n lè rí. Allah the sustainer needed by all. Allah tó jẹ́ pé wọ́n nílò gbogbo wọn nílò. He has never had offspring, nor was he born. Allah ò lọ́mọ èèyàn kan ò dẹ̀ bí. And there is none comparable to him. Kò dẹ̀ sẹ́ni tá a lè fi Allah wé. Ó ti tán ìtumọ̀ ẹ̀kọ́ tó ń kà fún yín. Àmín. Kíní ìbá kí ló ní í ṣe pẹ̀lú òkú ọ̀run yín tí wọ́n ń gba owó lọ́wọ́ ẹ̀ tó ń bá yín ta 20 fún. Kàwá kálẹ̀ mẹ́ta wá ṣe àmín. Kí ló ní í ṣe? Kí ló ní í ṣe? Èèyàn kan ní wọ́n ní gbogbo yín nílò ẹ̀ wọ́n ní gbogbo yín nílò ẹ̀ kí ló ní kílẹ̀ nílò mi kí ni ẹ bá gbọ́ ní láìkí ms bí àkàtúntà kí ni nǹkan tí àwọn èèyàn nílò ń bẹ̀ tí ẹ wọ́n ń ṣàmì fún. Ok, ká tuntun kà ẹ jẹ́ máa bá power tab ṣe. Olówó Èkó wọ́n tún wá sọ wípé tó bá ti ń ké kúlù aláwò jù wá tètè kú. Ayé àlá ti bàjẹ́ pẹ̀lú Muhammadu. Ohun tí rèé a tún fẹ́ tún ká o. Say, O prophet, he is Allah, one and indivisible. Ìwọ Muhammadu máa sọ pé Allah ẹyọ kan ni ó dẹ̀ jẹ́ nǹkan tí wọ́n lè rí. Allah the sustainer needed by all. Allah tó jẹ́ pé gbogbo yín lẹ nílò ẹ̀ o ẹ máa gbọ́ o. He has never had offspring, nor was he born. Allah kò bímọ èèyàn kan ò dẹ̀ bí. And there is none comparable to him. Kò dẹ̀ sẹ́ni tẹ́ ẹ lè fi Allah wé. So nǹkan wo ni wọ́n pè mọ́ yín bíbá pé tó kí ló ní kó ṣẹlẹ̀ fẹ́ni tó kú àbẹ́ni tó wà láyé ń bíbá. So ẹ̀yin èèyàn á ní kẹ́ ṣí ọpọlọ yín lẹ̀ kátikàtí ló ń wà ń bẹ̀ wá ṣe àmì náà yá Allah àmì yá rọ́bì àmì kí ló wà ń bẹ̀. ṣe mọ bí nǹkan kan wà ní kúlẹ̀ aláwò yẹn ó ní Allah ló tóbi jù ẹnìkan ò dá ẹnìkan ò dẹ̀ lè rí òun. Ẹnìkan ò bí òun ò dẹ̀ bímọ. ó tún wá ní gbogbo èèyàn ló nídìí òun. Ló nílò òun ẹ. Wọ́n tó sọ pé wọn ò lè rí ẹ síbi kan tí yẹn bá rí lèyẹn máa nílò Allah kan ṣe. Ọmọ Colorado. Ẹ mọ̀ pé òun kàn rárá ń gbé idol ìdílé ẹ̀ kàn ń gbé gáǹtì ẹ̀. So nǹkan mi mọ̀ yìí táwọn èèyàn tún lọ fẹ́ kàkà o so èyí tó bá fẹ́ kàkà wọ́n lè. A máa ka ẹ̀yẹn ní fatia ó dàpọ̀ ti pa kọ́mẹ́ntì yẹn. Èmi kọ́ dà ní moderator ní bí wọ́n fẹ́ kàn tap. Bí wọ́n fẹ́ kọ́ gbé wa dé 1 million rẹ̀ ká ti dé 1 million báyìí. Then ibi nígbà tá à ń kírun lẹ́ẹ̀kan tá à ń ṣe àtáyá ẹ̀yin náà gbọ́ ó ní kò sí ọlọ́run kan àyàfi Allah. Ìtumọ̀ ẹ̀ ní pé Allah ó ti kọ́kọ́ sọ fún yín pé kò sí nǹkan tó ń jọ lọ́run ẹ gbàgbé kò sí nǹkan tó ń jọ lọ́run àyàfi Allah. Nǹkan tó ń sọ fún yín nìyẹn. Allah ò kì í ṣe ọlọ́run. Ẹ̀yin fún ara yín lẹ ní láti kọ́kọ́ de gbogbo àwọn kóòdù yẹn. In fact tó bá Muhammad jàre àwọn èèyàn tó ti sọ fún wọn pé kán má béèrè so ẹni tó bá gọ̀ ló máa tẹ̀lé òmùgọ̀ ló ń tẹ̀lé. Nísìnyí mo máa ń rí àwọn tó ń ṣe Islam mo máa ń rí wọn bíi máa máa kọ̀ bẹ́ẹ̀ àwọn afọ́
máa kọ̀ bẹ́ẹ̀ àwọn afọ́ torí ẹni tó rí ẹ̀ bá pé kan kò lè ṣe ìwọ fúnra rẹ̀ á ti mọ̀ pé báwo ni Ọlọ́run kan ṣe máa dá ẹ tó máa ní kó máa fìdí kan bóun sọ̀rọ̀ Muhammadu ó ti sọ fún yín fúnra rẹ̀ pé òun ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ sóhun òun ò dẹ̀ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín ẹ dẹ̀ ń gbọ́ gbogbo kíni ẹ̀ tún ṣì ń tẹ̀lé Muhammadu ó sọ fún yín pé kò sí gbogbo èèyàn náà máa rán òjíṣẹ́ sí ní èdè ẹnu wọn ẹ tún ṣì ń tẹ̀lé nítorí pé èèyàn kan sọ pé wọ́n sọ pé ó rán sí gbogbo ayé ibi tó yẹ kí sọ pé wọ́n rán sí gbogbo ayé ìlú Mẹ́kà ló ń rí fásì àwọn Arábù ló ń rí fásì so pẹ̀lú gbogbo àwọn kinní ìwọ tó bá wá ṣì ń tẹ̀lé Muhammad tó ṣì ń ṣe Islam tó ṣì ń kírun tó ṣì ń gbàwẹ̀ tó ń fìyà jẹra ẹ̀ ó lọ́pọlọ ms tẹ gbọ́kàn tí mo sọ ní last time tá a ṣe live ẹrú ò kì í dédé fi rẹ̀ lẹ̀ lóko ẹrú tó lówó ẹ̀ bá filẹ̀ so báwo lẹ ṣe fẹ́ ẹni tó lọ́gàá báwo ló ṣe fẹ́ gba òmìnira fúnra ẹ̀ láì jẹ́ pé ọ̀gá ẹ̀ túlẹ̀ ó difficult díẹ̀. Ó difficult o àwọn ọ̀gá wọn yìí dẹ́ni àwọn ọ̀gá wọn yìí ò lè fi wọ́n lẹ̀ torí wọ́n dé wọn pátápátá ni wọ́n fẹ́ gbowó wọn. wọ́n lọ́ọ̀kì wọn pa ni. wọ́n lọ́ọ̀kì wọn pa wọ́n dẹ̀ ń fowó fọ́ǹdì wọn wọ́n ti jẹ́ kán relax ẹ mọ̀ ẹ̀yin èèyàn ó difficult láti free ẹrú tó jẹ́ pé inú ibi tó ti ń ṣe ẹrú yẹn ó tún ṣe ń rí jẹ díẹ̀díẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọn gan nìyẹn ká ní ẹrú yẹn ń sìn ká ní wọ́n nà lẹ́gba tààrà tó ń fìyà jẹ gan tààrà tá a wá sọ pé kúrò níbi tó wà yìí máa bọ̀ bí ìgbà tó ń ṣe ó máa easy fún láti kúrò díẹ̀ but àwọn ẹrú eléyìí wọ́n fìyà jẹ wọ́n tún fún wọn jíjẹ mímu wọn bẹ́ẹ̀ so ó nira fún wọn láti kúrò ọpọlọ wọn ti wá lọ ẹ̀rẹ́ lómi báyìí ọmọ Yorùbá a máa tún sọ orúkọ àràbù a máa sọ orúkọ ìlú onílù orúkọ ìran oníran tó ń túmọ̀ sí pé òun sọ pé ìran ẹ kò dáa now ìlú tó dẹ̀ lọ́wọ́ àtàṣe ara ẹ mọ́ yìí wọn ò lè fún ẹ visa abẹ wọn ò lè fún ẹ ní citizenship bẹ̀ wọn ò lè fún ẹ lọ́mọ ọbẹ̀ kó fẹ́ in fact o ò lè gbé bẹ́ẹ̀ oṣù kan wọn ò lè fún ẹ o ò ní family ń bẹ́ẹ̀ ìwọ náà wò wọn kó wúra ẹ jọra náà ẹ jọra àwọn yẹn ló wá àtàṣe ara ẹ mọ́ àwọn jẹ́ pé àwọn yẹn kàn yín mú sí ẹ and tó bá dẹ̀ sọ pé Muslim mo ti máa ń sọ kínní tó bá sọ pé èèyàn Muslims are Arabs tó bá ní Muslims Arabs ni wọ́n refer sí if you are not an Arab tó dẹ̀ tí wàá lọ ń ṣe Islam kèfèrí ni ẹ́ káfíìrì káfíìrì ni ẹ́ you are only deceiving you are only fooling yourself. aláwa ìfúnma ní kùfà. Now kùfà ni. ms wọ́n ní kàkà yàsín yẹn o ó dàpọ̀ ogun díẹ̀ àbí. kàkà yàsín kò sí wàhálà a máa ka èmi ní ìmọ̀ reason tá kàn bí mi ò rí gbòòrò sẹ́ àkọ́. ó wà lórí Facebook ó tún rí lẹ́nìí gan ẹ̀wọ̀n kó lórí. kàkà àwọn èèyàn ní kàkà. Yàsín yẹn gùn fa. wọ́n ní kàkà lóòótọ́ mo ti ń rí. so mọ̀ nǹkan tá a bá ṣe ń kà kẹ́ ẹ máa ṣe àmì bọ̀ kò gùn pọ̀ náà kò ju bí I think 38 chapters náà. ó dàbí 83 ní ms. Quran 30 kitchen Quran 36 Yàsín 83 ni o 83 àyà ló ní o ogun gan kẹ́ tó gbé lórí ọ̀rọ̀ Yínká Ayéfẹ́lẹ́ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọ̀rọ̀ nípa ẹ̀ kọ́lọ́wọ́n bá wa ṣe Yínká Ayéfẹ́lẹ́ yìí ẹnìkan ní ká fi wọ́n lẹ̀ fún ìjọba lè má gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yẹn but àwa gọ́gọ́ tajára lù a nídìí láti fún ìjọba ní support ẹ understand àdúgbò tí mo wà yín sìn tí kankan bá ń ṣẹlẹ̀ yín sìn ọlọ́pàá ò mọ̀ lọ́fíìsì ẹ̀ àwọn ará àdúgbò la máa pe ọlọ́pàá pé nǹkan báyìí bá yín ṣẹlẹ̀ ládùúgbò wa o ẹ jọ̀ọ́ àdìdí ọkùnrin olùdáàbòbò lọ́lọ́pàá wọ́n save life wa ni duty àwọn ọlọ́pàá ni pé kí àlàáfíà jọba nílùú police is our friend ẹ understand nǹkan tó ń ṣẹlẹ̀ yìí táwa gan ò bá pariwo ẹ̀ fáráyé kí àwọn ọlọ́pàá ó gbọ́ káwọn ìjọba wa gbọ́ àwọn gan lè máa wò pé ìgbà táwọn aráàlú ò ti sọ kankan nípa ẹ̀ kò sí ohun tó kà wọ́n so káwa náà sọ̀rọ̀ nípa ẹ̀ káwọn náà gbọ́ kọ́ mọ̀ pé àwa tá a jẹ́ aráàlú gan a fẹ́ àlàáfíà a fẹ́ ìfọ̀kànbalẹ̀ nílùú wa fúndé yìí Yínká Ayéfẹ́lẹ́ kò ṣe máa ṣe nǹkan yìí ó ti ṣe fún Ṣínà Rambo lórí ètò ẹ̀ náà ló gbé lọ
bí Sina Rambo ti fẹnu já wáyà so èmi ò nígbàgbọ́ pé Sina Rambo nìyẹn ẹ mọ àwọn kírísítẹ́nì àwọn àgùntàn wọn mọ bọ́n sí mọ́ ń pàdé àpòpọ̀ wọ́n lè lọ gbé bàbá kan wálé Haúsá pé afọ́jú ni àwọn là lójú nínú chọ́ọ̀chì wọn irọ́ gbogbo alámọ̀ pé irọ́ ni gbogbo ìkọ̀rọ̀ ẹ̀kẹ́ àwọn kírísítẹ́nì irọ́ ló kún bẹ́ẹ̀ so Yínká Ayéfẹ́lẹ́ àti ẹ̀yin ọlọ́pàá Ọ̀yọ́ state ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò máa yí is our brother but ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ kò ṣe máa ṣe ẹ jí kó lè yọ jẹ́ àṣemọ́ fún ẹ jí kó fojú ba ọ́fíìsì yín àwọn táwọn jẹ́ oníṣẹ̀ṣe ohun táwa máa gbé fún gangan ó ti wà ńlẹ̀ òrìṣà tẹ́lá wọn fi èèyàn 78 bọ afẹ́mọ orúkọ ọ̀sà yẹn kò sí òòṣà wálẹ̀ Yorùbá tí ò lórúkọ tó ń jẹ́ afẹ́mọ òòṣà tó ń fi 78 èèyàn tó fi ń bọ láì mú yẹn wá àníwò òkú báyà ọjẹ́ àárọ̀ wàá lọ fojú balẹ̀ ẹjọ́ tó bá dẹ̀ dá ẹjọ́ ẹ̀ pé ó máa lo ẹ̀wọ̀n ìwọ́gan wàá lọ wò ó wà ní so tó bá dẹ̀ débẹ̀ kó bá wa kí oníyàwó mẹ́ta pé àní fi rú ẹ̀gbá o so gbogbo nǹkan tẹ́ ẹ bá ti fẹ́ máa sọ lórí mídíà ẹ máa mẹ́sọ pé ẹ mú evidence wá ẹ understand ẹ kẹ̀lé máa wá fẹnu ba àṣà àti ṣe wa jẹ́ kẹ máa wò ó pé ẹ ti jẹ́ Christian àbẹ jẹ́ Muslim lọ́wọ́ yìí ẹ lè jẹ́ lọ́mọ́ ẹni tó bá dán wàá dán tán ni a ní wo condition rẹ Yínká Ayéfẹ́lẹ́ wàá lọ jẹ̀wà tí ò jiná níyà kẹ̀gbọ́ àbí lórúkọ ẹ̀wọ̀n tó lágbára jù nìbàdàn yẹn àárín ọlọ́bẹ̀ tó bá ti rí evidence tó fìdí ẹ̀ múlẹ̀ adẹ̀fẹ́ morúkọ òòṣà yẹn ẹni tó dẹ̀ interview ní radio station rẹ afẹ́ rí fèsì ẹ̀ tó kọ́lọ́wọ́ ọbẹ̀ lẹ́dùnmarè kó bá wa ṣe ẹ jẹ́ ká káyà sí. All right, so léwé kò ẹgbẹ́ sí Quran 36. Yeah, you can balance. Yeah. So ẹ̀yin tí ẹ fẹ́ mọ̀ nǹkan tó wà nù Yasin a máa kà délẹ̀ Yasin wà lè kórè àkín akalamina sẹ́lẹ̀ now. kílé tí wọ́n mọ ìsọdún wọn yá àti sìn yìí. Yá àti sìn pé ẹ̀yin èèyàn ẹ máa dẹ́ṣẹ̀ lọ ni yá sìn. English. So kò ní túmọ̀ Yasin. Sìn. By the Quran, rich in wisdom. Nípa Quran ó kún fún ọgbọ́n. You, O prophet, are truly one of the messengers. Ìwọ Muhammadu ó jẹ́ ọ̀kan lára àwọn òjíṣẹ́ o. Bẹ́ẹ̀kẹ́lẹ̀ mọ̀ pé kò ń ṣe òun nìkan. Upon the straight path. Lójú ọ̀nà tóóró. This is a revelation from the Almighty, most merciful. Èyí ni ìṣípayá tó wá látọ̀dọ̀ Allah tó lòun láàánú jù òun lòun so that you may warn a people whose forefathers were not warned. Wàá lè kìlọ̀ fún àwọn tí bàbá wọn kìlọ̀ fún wọn tẹ́lẹ̀. And so are heedless. Wọ́n á lè gbọ́. The decree of torment has already been justified against most of them. Nípa ìjìyà tí ó ti ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ nù wọn. For they will never believe. Wọn ò ní gbàgbọ́. It is as if we have put shackles around their necks up to their shins. Ó dàbí bàtà fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lọ́wọ́ dé orúnkún ẹsẹ̀ wọn. So their heads are forced up. Tí àwọn fi tipátipá gbé orí wọn sókè. And have placed a barrier upon them and a barrier behind them. Tí a ti fi ìdíwọ́ kan sí wọn lára àti ní àyíká wọn. And covered them all up so they fail to see the truth. Tí a dẹ̀ fi bò wọ́n débi pé wọ́n níjàkulẹ̀ láti rí òótọ́. It is the same whether you warn them or not. Bákan náà ni bí yóò ṣe kìlọ̀ fún wọn àbí yóò ṣe fún wọn. They will never believe. Wọn ò ní gbàgbọ́. You can only warn those who follow the reminder. Ó kàn lè ṣe kìlọ̀ fún àwọn tí wọ́n tẹ̀lé ìkìlọ̀, tí wọ́n gbọ́ ìkìlọ̀. And are in awe of most compassionate without seeing him. Àti àwọn tí wọ́n gbọ́ nípa pé bí wọ́n ṣe rí. So give them good news of forgiveness and an honorable reward.
fún wọn ní ìròyìn ayọ̀ nípa ìdáríjì àti ẹ̀bùn àmì ẹ̀yẹ. It is certainly we who resurrect the dead Àwa ni a máa ń jí ẹni tó ti kú dìde o. and write what they send forth and what they leave behind. Tá a dẹ̀ máa kọ nǹkan tí wọ́n ṣe àti nǹkan tí wọ́n fi lẹ̀ sẹ́yìn. Everything is listed by us in a perfect record. Gbogbo nǹkan tó fi lẹ̀ náà la máa kọ tó jẹ́ pé a máa kọ dáadáa tí ò ní kọ ẹyọ kan. Give them an example, O prophet, of the residents of a town. Ìwọ Muhammadu fún wọn ní àpẹẹrẹ nípa àwọn tó ń gbé ní agbègbè ìlú yìí. When the messengers came to them, Nígbà tí Muhammadu tó dé wá bá wọn. we sent them 2 messengers. A rán òjíṣẹ́ méjì sí wọn. They rejected both. Àmọ́ wọ́n kọ̀ wọn ò gba àwọn òjíṣẹ́ méjì yìí gbọ́. So we reinforced the 2 with a third. A tún gbé ẹlẹ́ẹ̀kejì dìde, a tún gbé ẹlẹ́ẹ̀kẹta dìde. And they declared, Débi pé wọ́n fi wá gbà we have indeed been sent to you as messengers. pé a ti wá rán òjíṣẹ́ sí yín o. The people replied, Àwọn èèyàn fèsì pé you are only humans like us, Muhammadu èèyàn bíi tiwa ló jẹ́. and the most compassionate has not revealed anything. Allah tó dẹ̀ tóbi jù kò tí ì fi nǹkan kan hàn wá. You are simply lying. Irọ́ ló ń pa ìwọ Muhammadu. The messenger responded, Muhammadu wá fún wọn lésì pé our Lord knows that we have truly been sent to you, Shengbo, Allah mọ̀ pé wọ́n ti rán mi sí yín. and our duty is only to deliver the message clearly. Muhammadu wá sọ wọn pé iṣẹ́ òun ni pé kóun kàn jíṣẹ́ fún wọn kó yé wọn dáadáa. No, we don't buy you ará Mẹ́kà ni. Bẹ́ẹ̀ ni The people replied, àwọn èèyàn wá ń fún lésì pé we definitely see you as a bad omen for us. ìwọ Muhammadu a rí ẹ bí àpẹẹrẹ burúkú àpẹẹrẹ àdánù la rí ẹ ló jẹ́ sọ́wọ́n. If you do not desist, we will certainly stone you to death. Ìwọ Muhammadu tí o bá dẹ̀yìn a máa lẹ̀ ẹ́ lóko pa lóko pa. And you will be touched with a painful punishment from Tó us. jẹ́ pé wàá gba ìjìyà tó burú débi pé ló máa gbà lọ́tọ̀wọ́ wa. The messenger said, Muhammadu wá ń wí pé your bad omen lies within yourselves. Muhammadu wá sọ pé iṣẹ́ ẹbí yín ó wà pẹ̀lú yín o. Are you saying this because you are reminded of the truth? Wọ́n ní ṣé ẹ wá ń sọ eléyìí nípa pé ẹ̀ ń ṣèrántí òótọ́ ni. In fact, you are a transgressing people. Tó jẹ́ pé ẹ̀yin ni èèyàn tó máa ń tètè bínú. So Then from the farthest end of the city, a man came, láti ibi igun ìlú arákùnrin kan wá rushing. tó ń sáré bọ̀ tó ń dúbọ̀ lẹ́lẹ́lẹ́lẹ́. He advised, Ó wá ń gbà wọ́n nímọ̀ràn pé oh my people, follow the ẹ̀yin èèyàn mi messengers. ẹ tẹ̀lé òjíṣẹ́ yìí. Follow those who ask no reward of you and are rightly guided. Ẹ tẹ̀lé òjíṣẹ́ yìí tí ó béèrè kankan lọ́wọ́ yín tó kàn jẹ́ pé ó kàn fẹ́ tọ́ yín sọ́nà ni kò ní kẹ́ mú tọ́rọ́ kọ́bọ̀ wá. And why should I not worship the one who has originated me, Kí ló dé tí ẹ ní sin ẹni tó jẹ́ pé òun ló dá àwọn ní ògidì and to lóòótọ́ whom you will be returned? tó dẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ lẹ máa padà sí. How could I take besides him other gods, Báwo mo ṣe máa mú nǹkan míì sẹ́gbẹ̀ẹ́ Allah whose intercession would not be of any benefit to me, tó jẹ́ pé wọn ò ní èrè kankan tó wọn máa jèrè látara wọn? nor could they save me if the most compassionate intended to harm me? Ṣé wọ́n lè tóun bá mú nǹkan míì mọ́ Allah ṣé àwọn nǹkan yẹn ṣé ó lè gba àwọn tó bá Allah bá fẹ́ ṣe nǹkan fún wọn ni? Indeed, I would then be clearly astray. Tó jẹ́ pé wọ́n máa kàn ṣìnà ni. I do believe in your Lord, so listen to me. Tó o bá gbàgbọ́ nínú Allah gbọ́ràn sọ́wọ́n lẹ́nu. Ọ̀nà But aláìfù níbẹ̀ yẹn o. they unalive him. Then he was told by the angels, Wọ́n bá pa á, wọ́n bá tún sọ fún àwọn áńgẹ́lì. enter paradise. Ẹ wo àlùjọ náà. He said, Ó wí pé if only my people knew. tó bá jẹ́ pé àwọn èèyàn mímọ́ ni Ó yà pọ̀rọ̀ Jésù lọ sọ mi o. ó possible àmójíṣẹ́ tó ń ẹ mọ̀ tá bá wo bẹ̀yẹn wọ́n lọ ti rán òjíṣẹ́ méjì kan wá. Ó yà pé Jesus, Paul àwọn
of how my Lord has forgiven me and made me one of the honorable. tó jẹ́ pé Allah òun dáríjì wọn ó dẹ̀ mú òun ní ìkànnù àwọn ẹni ẹ̀yẹ ẹni pàtàkì. We did not send any soldiers from the heavens against the people after his death. a rán àwọn ológun o láti rán àwọn jagunjagun látọ̀run sí àwọn èèyàn lẹ́yìn tí ó kú. Nor did we need to. àbí ṣé a nílò láti ṣe ni. All it took was one mighty blast, bam. nǹkan tó ná wa ni kákan ju nǹkan ẹyọ kan kó ṣe gbì kí gbogbo ẹ̀ laná. Allah ló sọ̀rọ̀ yẹn o. And they were extinguished at once. ó ní gbogbo wọn á dẹ̀ wọ́n gbiná. ó ti lọ nìyẹn gbogbo wọn lọ ṣòṣó nìyẹn. Oh, pity such beings. ó ṣe mí láàánú ẹ̀yin èèyàn. No messenger ever came to them without being mocked. kò sí òjíṣẹ́ tí a rán sí yín tí ẹ fi ṣe yẹ̀yẹ́. Have the deniers not considered how many peoples were destroyed before them? ṣé àwọn tí wọn ò ní gbàgbọ́ yìí ṣé wọ́n ti gbàgbé àwọn èèyàn tí a ti parun tó kàn wọ́n ni. Who never came back to life again? tó jẹ́ pé wọn ò wá sáyé mọ́ lẹ́yìn tá a pa wọ́n run. Yes, they will all be brought before us. tó jẹ́ pé wọ́n máa mú wọn padà wá fún wa bá wa. There is a sign for them in the dead heart. àpẹẹrẹ kan wà fún wọn tó jẹ́ pé àpẹẹrẹ ikú nínú ayé. We give it life, producing grain from it for them to eat. tí a fún wọn ní ayé nípa ẹ̀mí jíjẹ nǹkan ìgbìn tó máa wá láti ilẹ̀ tí wọ́n á máa jẹ. And we have placed in it gardens of palm trees and grapevines. tí a dẹ̀ fi ọgbà sílẹ̀ ọgbà tó máa ní ọ̀pẹ àti àwọn nǹkan tó fi ń ṣe ọsàn mímu ọtí mímu. And cause springs to gush forth in it. tó jẹ́ pé wọ́n á máa ráwọn nǹkan tí wọ́n máa rí lò ń bẹ̀ bí kọ́ fi ṣe so ọtí mímu oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So that they may eat from its fruit. tí wọ́n á jẹ lára àwọn èso igi náà. Which they had no hand in making. tó jẹ́ pé kò ń ṣe ọwọ́ wọn ni wọ́n fi ṣe àwọn èso yẹn. Will they not then give thanks? ṣé wọn ò ní fi ọpẹ́ fún Allah ni? Glory be to the one who created all things in pairs. ọpẹ́ ni fún Allah tó dá gbogbo nǹkan o. Ní méjì méjì. bẹ́ẹ̀ ni méjì méjì tó dá gbogbo nǹkan. Be it what the earth produces, their genders, or whether they do not know. kò bá jẹ́ nǹkan tí Allah dá nípa pé bí ẹ̀yà ni o àbí nǹkan tí wọ́n mọ̀. There is always a sign for them in the night. àpẹẹrẹ wà fún wọn tó bá di lálẹ́. We strip from its daylight, then behold, they are in darkness. tó jẹ́ pé a máa ká kúrò lálẹ́ kan náà wọ́n á dẹ̀ wà nínú òkùnkùn. wọ́n ká mọ́lẹ̀ wọ́n á wà nínú òkùnkùn. The sun travels for its fixed time. tó jẹ́ pé òun máa rìnrìn àjò lásìkò tiẹ̀. That is the design of the Almighty, all-knowing. lára àrà tí Allah lòun dá àwọn tóun tóbi jù tóun mọ̀ jù nìyẹn. As for the moon, nípa ti òṣùpá. we have ordained precise phases for it. a ti pàṣẹ àsìkò tiẹ̀ fún òun náà o. Until it ends up looking like an old curved palm stalk. títí tí àsìkò ẹ̀ fi máa dàbí tó máa lọ tó á wá dàbí nǹkan tá pọ́n lókè á lọ bí ìgbà tó ń wọ̀ tó ń lọ wọ̀. It is not for the sun to catch up with the moon. kò sí fún òòrùn láti kí òòrùn àti òṣùpá kọ́ pàdé ara wọn kọ́ múra wọn o. Nor does the night outrun the day. àbí ṣé ọ̀sán máa ń dòru ni Allah ti gbàgbé pọ̀sán ń dòru. Each is traveling in an orbit of their own. àwọn méjèèjì máa ń rìnrìn àjò tira wọn wọ́n máa ń rìnrìn àjò ara wọn lọ́tọ̀ọ̀tọ̀. Another sign for them is that we carry their ancestors with Noah. àpẹẹrẹ míì fún wọn ni pé a gbé àwọn bàbá wọn pẹ̀lú Noah. In the fully loaded ark. tí wọ́n kún bámú nínú ọkọ̀ Noah. And created for them similar things to ride in it. tí a dẹ̀ dá nǹkan tó jọra wọn tí wọ́n wà nínú rẹ̀. If we willed, tó bá ń wá, we could drone them. a lè jẹ́ kí wọ́n rì kọ́tẹ̀rì inú omi yẹn. And no one will respond to their cries. tí wọ́n bá ń ké kò sẹ́ni tá a gbẹ́kùn wọn kò sẹ́ni tó máa gbà wọ́n là. Nor will they be rescued. àbí ta ló máa gbà wọ́n là. Except by mercy from us. àyàfi àánú látọ̀dọ̀ òun Allah o. Allowing them enjoyment for a little while. tóun jẹ́ kí wọ́n gbádùn fúngbà díẹ̀.
Still they turn away when it is said to them, síbẹ̀ wọ́n yí padà nígbà tó sọ fún wọn pé beware of what is ahead of you in ẹ the ṣọ́ra nípa nǹkan tí hereafter. ẹ ṣọ́ra nípa nǹkan tó kọjá yín o In the hereafter. tó bá di lẹ́yìn ayé yìí nǹkan tó wà lẹ́yìn ayé yìí And what is behind you of destroyed nations. nǹkan tó dẹ̀ wà tó kọjá yín yẹn ó máa pa ìlú run o. So you may be shown mercy. À lè fi àánú hàn yín. Whenever a sign comes to them from their Lord, they nígbà turn, tí àpẹẹrẹ bá ti wá látọ̀dọ̀ Allah they turn away from it. tó jẹ́ pé wọ́n á yí padà fún àpẹẹrẹ náà. And when it is said to them, nígbà tó sọ fún yín pé donate from what Allah has provided for you, ẹ ṣètọrẹ àánú nípa nǹkan tí Allah pèsè fún yín o. the disbelievers say to the believers, àwọn tó gbàgbọ́ wọn á sọ fún àwọn mùsùlùmí pé why should we feed those whom Allah could have fed if he wanted to? kí ló dé tí àwa máa fún àwọn tí ó yẹ ká Allah fún lóúnjẹ tá a máa fún lóúnjẹ kí ló dé táwọn máa ṣe bẹ́ẹ̀. You are clearly astray. tó jẹ́ pé dájúdájú ẹ ti ṣìnà. And they ask the believers, wọ́n ń béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí bẹ́ẹ̀. when will these threats come to pass? àwọn tí ó gbàgbọ́ wọn béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí pé ìgbà wo ni ìdúnmọ̀kòkò yìí máa tó kọjá ló máa wá sí ìmúṣẹ. If what you say is true, tó bá jẹ́ pé òótọ́ ni gbogbo nǹkan tẹ̀ ń sọ ìgbà wo ló máa wá sí ìmúṣẹ. they must be awaiting a single blast, bam, kí wọ́n máa dúró de nǹkan tó máa dún lẹ́ẹ̀kan náà ò tá ń laná. which will seize them while they are entrenched in worldly disputes. tó jẹ́ pé á dé bá wọn lójijì tí gbogbo ayé dẹ̀ máa dàrú. Then they will not be able to make a last will, tó jẹ́ pé nígbà yẹn kò ní sí àyè fún wọn láti sọ̀rọ̀ kẹ́yìn. nor can they return to their own people. tí wọn ò ní lè padà sọ́dọ̀ àwọn èèyàn wọn mọ́. The trumpet will be blown in a second time. ìgbà yẹn ni fèrè máa dún lẹ́lẹ́kejì. Then behold, they will rush from the graves to their Lord. wọ́n á wá sáré lọ sínú ìsà òkú That is lọ́ba how Allah wọn. lọ́ba Allah wọn. They will cry, woe to us, wọ́n á wá máa ké fàlà Allah wọ́n á máa ké. who has raised us up from our place of rest. ẹni tó gbé àwọn dìde níbi táwọn ti ń sinmi. This must be what the most compassionate warned us of. eléyìí ni nǹkan tí Allah tó tóbi jùlọ tó kìlọ̀ fún wọn nípa ẹ̀ o. The messengers told the truth. òjíṣẹ́ má sòótọ́ fún wọn. It will only take one blast, bam. tó jẹ́ pé nǹkan ẹ̀ẹ̀kan ló gbà láti kàn kọ́kàn dùn. Then at once they will all be brought before us. tó jẹ́ pé tó bá ti dún báyìí gbì gbogbo wọn kú nìyẹn wọ́n dọ́dọ̀ Allah. On that day, no soul will be wronged in the least, tó bá di ọjọ́ náà kò sí ẹ̀mí tó máa jẹ̀bi nínú àwọn tí wọ́n lákọọ́lẹ̀. nor will you be rewarded except for what you used to do. wọ́n máa gba èrè nípa nǹkan tí wọ́n bá ti ṣe. Indeed, on that day, the residents of paradise will be busy enjoying themselves. tó bá di ọjọ́ náà gbogbo àwọn èèyàn tó wà nínú àlùjọ náà wọ́n á máa gbádùn wọ́n á máa yọ̀tọ̀ mi wọ́n á máa fọ́ra wọn lẹ́nu. They are there, they and their spouses will be in cool shade. àwọn tí wọ́n wà lálùjọ náà máa gbádùn pẹ̀lú àwọn ọmọ ẹ̀lẹ́ wọn wọ́n á máa gbádùn wọ́n máa ta aṣọ kan wọ́n máa wà lábẹ́ abẹ́bùjì wọ́n máa jẹ wọ́n á máa mú. Reclining on canopies, coaches. wọ́n á ta aṣọ tó máa ní bòjì wọ́n á wà níbẹ̀ wọ́n á máa jẹ wọ́n á máa mú wọ́n á máa. There they will have fruits and whatever they desire. gbogbo èso tí wọ́n bá fẹ́ wọ́n á máa rí èso náà. And peace will be there, greeting from the merciful Lord. wọ́n máa rí ìdẹ̀ra á wá máa kí wọn látọ̀dọ̀ Allah Allah wá máa kí wọn. Then the disbelievers will be told, àwọn tí wọn gbàgbọ́ wọn wá máa sọ fún wọn yẹn pé. step away from the ẹ kúrò bí believers ẹsùn sẹ́yìn ẹ jápa ẹ kúrò bí jàre. this day, O wicked ones. ẹ̀yin tó pẹ́ ẹ burú ẹ̀yin ìka èèyàn yìí. Did àwọn I tí ò ṣe muslim làwọn máa lé kúrò ń bẹ̀ yẹn àwọn tí ò ṣe muslim. Did I not command you, O children of Adam, not to follow Satan? ẹ̀yin ọmọ ènìyàn ṣé mi pa yín láṣẹ bí kẹ́ ẹ má tẹ̀lé ṣàìtàn. For he is truly your sworn enemy. tó jẹ́ pòun gangan ni ọ̀tá yín. But to worship me alone, this tó yẹ is, kẹ́ ẹ máa sin òun Allah Allah ló ń bá wọn sọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ máa sin òun Allah. this is the straight path. tó jẹ́ pòun lọ̀nà ọ̀nà tó ró. Yet he already misled great multitudes of you.
tó jẹ́ pé púpọ̀ nínú yín ti wá lọ ṣìnà. Did you not have any sense? Ṣé ẹ ní ọpọlọ kankan bó ti rìn kó mọ ni? Àlá ló báwọn yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. This is the hell you were warned of. Ibi nínú iná tí mo ṣèkìlọ̀ fún yín nípa ẹ̀. Born in it. Ó yẹ ẹ máa jó nínú iná. Today for your disbelief. Èní fún ẹ̀yin aláìnígbàgbọ́ ẹ máa jó nínú iná. On this day we will seal their mouths. Tó bá di ọjọ́ náà, Àlá lòun máa so ẹnu wọn pa, òun máa di ẹnu wọn. Their hands will speak to us. Ó ní ọwọ́ wọn á máa bóun sọ̀rọ̀. And their feet will testify to what they used to commit. Àlá ní gbogbo ẹsẹ̀ wọn, ẹnu wọn, ara wọn á máa sọ gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀. Had we willed. Tó jẹ́ pé tó bá wù wá, we could have easily blinded their eyes. A máa de ojú wọn, tá máa lẹ ojú wọn pa bí ká wọn á fọ́ wọn lójú. So they will struggle to find their way. Tí wọ́n máa wà nù nira láti wá ọ̀nà. How then could they see? Báwo ló ṣe fẹ́ ríran? And had we willed, tó bá rùn wá ni. We could have transfigured them on the spot. A gbé wọn síbòmíì. So they could neither progress forward nor turn back. Wọn ò ní àyè láti bọ́ síwájú ni àbí bọ́ sí ẹ̀yìn àbí láti yí. And whoever we grant a long life will reverse them in development. Ẹni tí a bá fún ní àyè á jẹ́ kó ní ìlọsíwájú. Ẹni tí a bá fún lẹ́mìí gígùn. Àwọn tí a bá fún lẹ́mìí gígùn á jẹ́ kó ní ìlọsíwájú. Will they not then understand? Ṣé kò wá ní yé wọn báyẹn ni? We have not taught him poetry. Àti ìkọ́ nípa orin àbí ewì. Nor is it fitting for him. Àbí ṣó yẹ fún wọn ni? This book is only a reminder and a clear Quran. Ìwé yìí ó jẹ́ ìwé ìrántí tó jẹ́ pé nǹkan tó máa Kùránì tó máa yé wọn ni. To one whoever is truly alive and fulfill the decree of torment against the disbelievers. Láti ṣe ìkìlọ̀ fún àwọn tí wọ́n wà láyé kó dẹ̀ mọ̀ nípa ìjìyà iná fún àwọn aláìgbàgbọ́. Do they not see that we single-handedly created for them among other things? Ṣé wọ́n rí pé a dá wọn ní láàrin gbogbo nǹkan? Cattle which are under their control. Àwọn bíi àwọn nǹkan ọ̀sìn jíjẹ màálù tó wà ní abẹ́ ààbò wọn. And we have subjected these animals to them. Tó jẹ́ pé a ti ṣe àwọn ẹranko yìí pé àwọn ni kó jẹ́ olùdarí wọn. So they may ride some and eat others. Wọ́n á gun ìmí tó bá rún wọn, wọ́n á fi ṣe ìrìn, wọ́n á dẹ̀ jẹ èyí tó bá rún wọn. And they derive from them other benefits and drinks. Tó jẹ́ pé ẹ máa jèrè lára wọn, àwọn míì ẹ máa mu bí ọmú wọn. Will they not then give thanks? Ṣé kò yẹ kẹ́ máa dúpẹ́ ni? Till they have taken other gods besides Allah. Síbẹ̀ ẹ tún wá lọ mú nǹkan míì sẹ́gbẹ̀ẹ́ Allah. Hoping to be helped by them. Tẹ wá ń rò bí nǹkan yẹn máa ràn yín lọ́wọ́. They cannot help the pagans. Àwọn nǹkan yìí ò lè ràn yín lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ gbà lágbọ̀. Even though they serve the idols as dedicated gods. Kò bá jẹ́ pé ẹ̀ ń sin àwọn òkúta yìí gẹ́gẹ́ bí olúwa yín. So do not let their words grieve you, O prophet. Má jẹ́ kí ọ̀rọ̀ wọn kó fún ẹ ní ìrẹ̀wẹ̀sì ìwọ Muhammadu. Indeed, we truly know what they conceal and what they reveal. Tó jẹ́ pé a mọ nǹkan tí wọ́n máa gbà àti nǹkan tí àwọn àfihàn wọn. Do people not see that we have created them from a sperm drop then? Ṣé wọn rí pé a dá wọn nínú àtọ̀ bàbá wọn tó kán lẹ̀ ni? Behold, they openly challenge us. Tó jẹ́ pé wọ́n wá tún wá ń bá wa figagbága. Kéèyàn lè gbọ́ lọ́wọ́ figagbága. Àwọn ará ìjà. Ó yà mí lẹ́nu fún. And they argue with us. Tó jẹ́ pé wọ́n tún wá ń bá wa gbó ni wọ́n ń gbó wa lẹ́nu. Forgetting they were created, saying. Wọ́n gbàgbé pé a dá wọn, wọ́n wá ń wí pé. Who will give life to decayed bones? Ta ló máa fún egungun ní ẹ̀mí? Say, O prophet. Sọ pé ìwọ Muhammadu. They will be revived by the one who produced them the first time. Wọ́n máa dá wọn padà, ẹni tó dá wọn nígbà àkọ́kọ́ máa dá wọn padà. For he has perfect knowledge of every created being. Toró ní ọgbọ́n nípa bó ṣe dá gbogbo nǹkan. He is the one who gives you fire from green trees. Òun ni ẹni tó yọ iná láti inú koríko.
and behold, you kindle fire from them. tó dẹ̀ jẹ́ pé ẹ múná láti bẹ̀. Can the one who created the heaven and the earth not easily resurrect their deniers? ṣé ẹni tó dá ọ̀run àtayé nírọ̀rùn ṣé kò lè gbé àwọn tí wọn nígbàgbọ́ dìde kó jí wọn padà? Yes, he can. bẹ́ẹ̀ ni ó lè ṣe. For he is the master creator, all-knowing. torí òun ni ọ̀gá nínú kó dá nǹkan òun ló mọ̀ jù. All it takes nǹkan tó ná ni pé when he wills something to be, tó bá fẹ́ kí nǹkan ṣẹlẹ̀, is simply to say to it, á kàn wí pé be, and it is. ṣẹlẹ̀ á dẹ̀ ṣẹlẹ̀, kún fá yakùn. So glory be to the one in whose hands is the authority over all things, ọpẹ́ ni fún Allah tó jẹ́ pé òun ló ní àṣẹ gbogbo nǹkan. and to whom alone you will all be returned. tó jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ nìkan náà ni ẹ máa padà sí. Ó ti tán o, Yasin nìyẹn. kàtìkàtì tó wà nù Yasin nìyẹn. Yasin 1 million ló ń fojoojúmọ́ ké orí burúkú. Ẹ jẹ́ ká jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀, ẹni tó bá nọ́rọ̀ kó bá wa sọ̀rọ̀ kí á lè gbá àwọn èèyàn wọlé. Yasin yẹn kàn gùn ní kàtìkàtì ló wà ń bẹ̀. Wọ́n tún máa dóbò àwọn èèyàn mọ̀ṣá, wọ́n á jẹun tó bá ń rùn wọ́n. Ẹ gbóhùn sókè ẹ jọ̀ọ́, tàbí kẹ́ háàdì àwọn èèyàn. Àbọ̀rú àbọ̀yè o fún gbogbo ilé o. Nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni wípé pẹ̀lú gbogbo Kùránì tí wọ́n ti tú tán ti kà ní Yorùbá táwọn ọmọ Yorùbá dẹ̀ ti gbọ́. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ láì tí yín kẹ́ gbọ́, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ ṣálámọ́ṣí ẹ láì tí yín kẹ́ gbọ́ o. Ó wá kù sí yín lọ́wọ́. The ball is in your court now. Ẹ̀yin lẹ máa wá dìtàmì bóyá ẹ fẹ́ máa tẹ̀lé ẹ̀sìn òpònú tán gbé wá fún yín ni àbí ẹ fẹ́ padà sílé. Àbí ẹsẹ̀ ẹ̀fẹ̀ jókòó kẹrù ọ̀pọ̀ wípé akitì ẹni àníkẹ́ wá ṣẹbọ àníkẹ́ wá ṣòrìṣà o. Ṣùgbọ́n ẹ padà wálé, ẹ padà lọ sílé yín, ẹ padà lọ sílé bàbá yín. Ẹ yé tẹ̀lé bàbá odi bàbá kiri mú. Wọ́n ti kà fún yín nísìnyí o, ẹ dẹ̀ ti gbọ́. So ẹ má yẹ káwọn àfa àwọn kan tún tàn yín jẹ́ pé wọn ò mọ̀ tún, torí mo rí tí kan sọ wípé àwọn ẹlẹ́bọ ọ̀kà ṣùgbọ́n wọn understand. Kò sí nǹkan tí wọn understand nínú black and white tí wọ́n kà fún yín o. Tẹ bá tún jẹ́ kán máa tú yín jẹ pé irọ́ ni kò ṣe nǹkan kan, ẹ ní káwọn náà tú. Káwọn náà máa kà ní èdè wọn, kán má kà ní èdè Lárúbáwá. Kán wá wẹ tó ń purọ́ àtẹni tó ń sòótọ́. Ẹ jí o, ẹ wake up. Ẹ jí ẹ̀sìn ranu, most especially ti ṣálámọ́ṣí yẹn kì í ṣẹ̀sìn fún ìran Yorùbá o àti tàgùntàn náà o, both of them wọn kì í ṣe ẹ̀sìn rárá. Gbogbo ìlú tí wọ́n ti gbé wáyé náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ìlú tí wọ́n ti gbé ẹ̀sìn yìí wá fún ìlú wa, àwọn gan ò fẹ́ gbọ́ nípa nǹkan tó ń jẹ́ Jésù mọ́ o. Ìlú tí wọ́n ti ní Saudi náà ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Halloween òní ni wọ́n ń ṣe Halloween náà, ṣe àṣekágbá Halloween o. Òní ni wọ́n ń ṣe ní everywhere last day in October. Ẹ rí Iraq tó ti mosque lọ. Ẹ jẹ́ káwọn àfáà yín lọ ṣiṣẹ́, ẹ jẹ́ kán lọ wáṣẹ́ ṣe, ẹ yé bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ mọ́. Parent tó bá sí ọmọ ẹ̀ lọ́lé ké mọ̀ pé òun kò rẹ́dì láti jèrè ọmọ. Ìtorí ẹ̀ àwọn oníbàárà ti pọ̀, gbogbo àwọn ọmọ yín tó yẹ kó wúlò fún yín, tó yẹ kó lọ kọ́ṣẹ́ kó wúlò fún yín, kó mú wọn lọ́lé ké wọn ò wúlò fún yín. At the end of the day ẹ̀yin náà doníbàárà tẹ́ ń tọrọ jẹ kiri, tẹ́ ń da àwọn ọmọ yín sí patí kan lọ máa gbóúnjẹ àjẹkù wa. It's very very shameful fún ìran Yorùbá láti máa di ìran Haúsá ni mo mọ̀ pé ló máa ń ṣe kinní yẹn, ṣùgbọ́n mi mọ̀ pé ìran Yorùbá náà àwọn náà wọ́n ti wá gba pass mark gidili. So ẹ ká jí o, ẹ jí àwa ti sọ tiwa o, ó wá kù sí yín lọ́wọ́. Ẹ̀yin èèyàn àwọn àdìtì wa ni. ẹ wo kí gbogbo ilé ms ti da library. Ẹ̀yin èèyàn àwọn àdìtì wa rèé, so àṣírí tẹ́ ẹ̀kan súnà ibùdó Majani, súnà Nisai ni, sọ̀yí Muslim rèé, ẹ ti rí ó ṣẹ̀ dé ni. So
aláàkànjọ̀gbọ́n. ìyẹn náà bá yálà ti wọn ṣiṣẹ́ sí i ayé àlá àti bàjẹ́ lè báyìí máa fi direct. ayé àlá àti àdébì tí ó wọ́n dà bá pé pọ̀. lálejò kan lókè Ismail Ọládipúpọ̀ bí ọlá mi pọ̀ sí. àbọ̀rọ̀ àbọ̀yọ̀ gbogbo àtọ̀ ẹ̀ka ẹ̀ bàbá olówó àkó ètò àwa nìyẹn sà ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o àṣẹ Èdùmàrè ilẹ̀ Yorùbá ò bá bàjẹ́ Ọlọ́run ní bá wa náà jẹ́ àṣẹ ẹ̀kúṣẹ́ èmi ṣe àfáà ò débi pé màá wá bá ń ṣe ìfàǹfà ṣùgbọ́n àwọn nǹkan kan tí kò yé mi níbi nínú comment section tí mo wà ní mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé ẹ fún mi láàyè àbólówó èkó. ẹnì ìṣòlẹ̀ ẹnì ìṣòlẹ̀. àwọn ìbéèrè tí ẹ máa béèrè Quran hadith Saudi Arabia Sudan àwọn Muslim country yẹn àwọn question tá a máa ń dáhùn nìyẹn tó bá ti yàtọ̀ síbẹ̀ a kì í dáhùn bíbá so ẹ lè béèrè. nǹkan tó fẹ́ béèrè náà má dẹ̀ ní kẹ́ máa pè tẹ́ bá ti ń pè é kò sọ ẹ bá fọ Ọlọ́run sí o Allah àtànàbì. ọ̀dà mo ti gbọ́ bàbá olówó èkó ẹkúṣẹ́ mímí náà ń bẹ ní comment section gbà tẹ̀ ń sọ̀rọ̀ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún mi torí tí ọba yéèyàn èyí gbọ́n débẹ̀ o nínú Quran tẹ kàkalẹ̀ nísìn a gbọ́ àwọn nǹkan tó dùn níbẹ̀ a sì gbọ́ ọ̀rọ̀ Allah ńbẹ̀ fún mùsùlùmí tó bá fẹ́ níbẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ bẹ̀rù ń bẹ́ńbẹ̀ ọ̀rọ̀ pípé ọ̀rọ̀ rìwọ́ọ̀dù náà ń bẹ́ńbẹ̀ láti jẹ́ pé ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá gbà láàgbọ́ so rìwọ́ọ̀dù tí ó padà ẹ̀san tí ó padà lọ dé bá lọ́dọ̀ Ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ sọ́rí ẹ ṣeun bẹ́ẹ̀ kọ́dà kan mọ̀ tiẹ̀ ní ẹtú dáadáa àbẹ́ ẹtú dáadáa ẹni tó bá ní orí ìgbónú ọ̀dá kó náà gbá kábàkọ́ lọ tó ṣe ẹtú ẹni tó bá létí ètò ẹtú náà ti tó gbọ́ ṣe ti ń gbọ́ ṣùgbọ́n tí mo mọ̀ ni pé bẹ́ẹ̀ ti ń tu ẹ̀ ń ṣe wáàsí fún àwọn mùsùlùmí ni àbí ẹ̀ mú nǹkan tó wà contradict nínú rẹ̀ jáde ìbéèrè mi alákọ̀ọ́kọ́ tí mo sọ pé mo fẹ́ béèrè ni. ilé kéwú lẹ Yorùbá ní bíbá bàbá ẹ má bínú gbogbo lẹ́yìn pé bàbá wa ṣe ń join wa ṣe rí pílátífọ̀mù wa ilé kéwú Yorùbá ni. ẹ má ṣe yọnu àwọn èèyàn ní ká kà á fún wọn adẹ kà á fún wọn ni. ok sir so ìgbà tẹ ẹ kà ń sìn àwọn mùsùlùmí wọn ń gbọ́ àwọn nǹkan tó dùn tí ń bẹ ń bẹ débi pé ẹlòmíì tó bá tún nífẹ̀ẹ́ sí ó ti lè tara ń tẹ́ ẹ sọ yìí ó lè darapọ̀ mọ́ wọn àgbẹ̀mí tí ń ro kò tó bá nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ aláhùn ó lè darapọ̀ mọ́ wọn. ẹ má bínú ẹ má ok bínú. kí ni ìdí tó fi máa darapọ̀ mọ́ wọn ṣé ẹ̀hún nínú nǹkan tá a kà yẹn ṣé wọ́n láǹfààní kan tó máa jẹ láyé yìí ni. dẹ́mi ti fetí mi gbọ́ èmi gbọ́ pé ẹ preach humanity bẹ́ẹ̀. lápá apá bóńbẹ. humanity yẹn sọ bíbẹ apá wo ni humanity wà. ni pé tí ẹni tó bá tẹ̀lé tó bá tẹ̀lé ntọ́lọ́wọ́ bá sọ Allah sà. tó bá tẹ̀lé tí Allah sọ tó bá kú tó bá di ọjọ́ gbèǹde àbí bẹ́ẹ̀ kọ́ pé àwọn ìgbádùn báyìí ń bẹ fún wọn àwọn tí ó bá tẹ̀lé tí Allah sọ inú ìyà báyìí ni ìyà tí wọ́n jẹ inú wọn borí sí. so bẹ́ẹ̀ tí wàá sọ nísìn tó bá ṣe pé lóòótọ́ ní ìdájọ́ bá wà ìjẹ́rú gbádùn tẹ́ ẹ sọ kò lè confuse èèyàn láti di mùsùlùmí. ok ṣé mo tẹ bá tẹ̀lé wa nǹkan tá a kà yẹn ṣé rántí pé níbì kan Allah ń sọ fún àwọn tí wọn gbàgbọ́ pé ẹ kúrò níbí jọ ẹ kúrò níbí ṣé mọ̀ pé inú náà ni gbogbo wọn wà àti ẹni tó gbàgbọ́ àti ẹni tí ó gbàgbọ́ ṣé mọ̀ pé inú náà ni tabaka tó bá yé yín Allah ẹ lè pé bẹ́ẹ̀ pé kò sọ̀rọ̀ nípa humanity ó ń sọ ìrọ̀ àmì ìfẹ́ mi ò máa sọ ní Yorùbá ó ń dẹ́rù bà wọ́n ó ń sọ pé àwọn tí wọn gbàgbọ́ yẹn kò ná wọn ní nǹkan kan láti ju nǹkan sílẹ̀ lẹ́ẹ̀kan kó dẹ̀ lànà gbì wọ́n á dẹ̀ kú wọ́n á dẹ̀ bára wọn lọ́dọ̀ wọn àwọn tí wọn gbàgbọ́ tí wọ́n ṣe Muslim so Allah ó ń dẹ́rù bà àwọn èèyàn kó lè tẹ̀lé òun ni Allah ẹ sọ bí ṣe lè sọ verse Quran fún mi tá láti sọ pé mo nífẹ̀ẹ́ yín kó dẹ̀ sọ fún ẹ̀yin Muslim ẹ nífẹ̀ẹ́ èèyàn bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ara yín ẹ bọ́mọlàkejì ṣe ẹ ṣe dáadáa sọ́wọ́n èèyàn ṣe lè sọ àyà yẹn fún wa kò sí Allah máa ń sọ gbogbo nǹkan tá a bá ń kà pé
ẹni tí ò bá ń ṣe muslim ẹ má bá wọn ṣe ẹni ẹ̀kọ́ ni wọ́n ó yìí sọ nínú ìtakà tán ó máa ń dúnkokò mọ́yàn ni. bí ìgbà tó ń dẹ́rù bà wọ́n pé tẹ́ ẹ bá ti ṣe tòun ẹ máa wọná ẹ máa kúnkú yà ẹgbẹ́ bó ṣe sọ yẹn òun lòun gba Noah òun kó wọn sínú omi tóun bá fẹ́ ṣe òun lè ṣe kọ́ má ríyàn gbà wọ́n òun lòun kàn ràn wọ́n lọ́wọ́ tóun bá dá sí kò sẹ́ni tó máa ràn wọ́n lọ́wọ́ ó kàn máa ń dẹ́rù bọ̀ àwọn èèyàn ni ṣe gẹ́ẹ̀tì kan tó wà ń bẹ̀. ok sir. àwọn èèyàn rò bí yá ẹ mọ̀ kọ́ táwọn èèyàn rò bó wà ní Yàsín wọ́n rò bí yá ọ̀rọ̀ dáadáa wà ń bẹ̀ lọ́ṣẹ̀ ní kàkà so bàbá wa kà fún wọn kọ́ lè gbọ́ sétí pé kò sí nǹkan dáadáa ń bẹ̀ pé lẹ́yìn pé onítọ́ bá kú wọ́n máa ta aṣọ wọ́n máa wà lábẹ́ ìbòjì yẹn wọ́n á máa jẹun oúnjẹ tó bá fẹ́ wọ́n á máa bóbìnrin sùn èyí náà gbọ́ wọn kan yẹn àwọn ọ̀rọ̀ kátikàti làálàá ń sọ lẹ́nu nǹkan tó wà ń bẹ̀ nìyẹn o. nílẹ̀ mo láìkí sísà wa kan sọ̀rọ̀ kan nísìnyí pé kìí ṣe pé bóyá dandan ni kí èèyàn darapọ̀ mọ́ ẹ̀sìn kan ṣe ti ń gbọ́ sísà kan sọ bẹ́ẹ̀ báyà ìmọ̀ sísà wa kan sọ̀rọ̀ nísìnyí ṣùgbọ́n àwọn fẹ́ kí kálukú lọ jókòó kó padà sílé àbí bẹ́ẹ̀ kọ́. káwọn yẹn lọ máa ka kùránì lédè Yorùbá kọ́ mọ̀ nǹkan tó wà nù kùránì. kọ́ máa tẹ̀lé ẹnu. kọ́ máa tẹ̀lé àfa mi sọ pé kọ́ lọ máa kà á. ètò wa gangan ẹ máa gbọ́ nǹkan tó ètò wa dá lé lórí ni pé a máa ń ka kùránì lédè Yorùbá kó lè yí àwọn èèyàn wa gangan nǹkan tó wà ń bẹ́ẹ̀. ta ni wọ́n ti Muslim wo làáfà ti sọ fún mi pé ó máa wọná tó tó lọ sálùjọ náà. kò sí náà àwa la ẹ̀ṣẹ̀ kà fọ́wọn èèyàn wa pé ẹ máa kọ́kọ́ jóná o tẹ́ tó lọ àlùjọ náà. ṣe gẹ́ẹ̀tì pọ́ìntì yẹn. mo gẹ́ẹ̀tì pọ́ìntì yẹn sọ. kò sẹ́ni tó sọ fún. aláàtẹ wa ní sọ̀rọ̀ yẹn sà. aláàtẹ sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn. àfọ àbátúndé ẹ pa máìkì yẹn ó dàbẹ̀ ẹ já wọn jàre yẹn. mo ti mú ìtẹ̀bí ẹ̀ méjì ó tún sì tán máìkì so mo ti já dànù. so aláàtọ̀ tí sọ̀rọ̀ yẹn tí gbogbo wa ń gbọ́ ní òye ìmòye títẹ̀yìn sálà yẹn exist ni àbí kò exist. kò exist. ẹ máa gbọ́ ọ̀nà méjì tí ẹ ní tó àlá bá exist ajogun burúkú ni àlá ìyẹn àkọ́kọ́ ìdàkejì kò dàbí pàlà exist Muhammadu ló kàn ń lo àlá nǹkan tí Muhammadu bá ti ṣe àlá ló ṣe so nǹkan tá a rí sọ́rọ̀ àlá àti Muhammadu nìyẹn. pé àlá ò exist àbí. bẹ́ẹ̀ ni ìdàkejì tó bá tó wá exist Muhammadu ló kàn ń lò kò tí ẹ exist tẹ bá dẹ̀ lẹ́rìí tẹ́lẹ̀ fi proof fún wa pé àlá exist ẹ lè sọ. òun ló. ẹ mọ̀ pé kúránì tẹ̀ ń kà fún wa nísìnyí tí gbogbo wa ń tẹ́ títà ń gbọ́ bá a ti ń gbọ́rọ̀ pé Allah sọ pé ni Muhammadu náà bá kọ̀pọ̀ ẹ̀. ibi Muhammadu ló sọ nǹkan yẹn Muhammadu ló sọ ẹ mọ̀ bí kúránì ṣe rí Muhammadu sọ fún àwọn sàábé pé Jibril wá bá òun pé Jibril sọ fún Muhammadu pé Allah sọ Jibril náà wá ń sọ fún Muhammadu pé Allah sọ fún mi pé ṣẹ́tíngẹ̀ tiẹ̀ Muhammadu wá sọ fún àwọn sàábé pé àwọn sàábé pé wá sọ fún àwọn àfọwà wá sọ fún àwọn náà pé ẹ rí pé ní Islam ń bá kiri ni Jibril wá bá Muhammadu Allah sọ fún mi pé kò jẹ́ nínú èdè Muhammadu sọ fún àwọn sàábé Jibril sọ fún mi pé Allah sọ pé o àwọn sàábé náà tún wá bá wọn àfa Muhammadu Jibril Allah sọ pé ẹ rí pé nǹkan tó wà ní Islam ni pé. nínú èdè wa Ọlọ́run àti Allah tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé mi join tíìmù tí mo máa ń wà ní comment section mo rò pé Ọlọ́run ní jẹ́ Allah bẹ́ẹ̀ ní ìsìn ẹ̀yin ní ọ̀tọ̀ làlá. no ẹ má jẹ́ ká sọ pé ẹni sọ ẹ má bínú sà. olówó Èkó ẹ má jẹ́ kí wọ́n tún dá wa padà sẹ́yìn because gẹ́gẹ́ bó ṣe sọ ní ìmọ̀ye tiwọn nínú gbogbo nǹkan tí wọ́n kà yìí ẹ jẹ́ kí wọ́n tọ́ka sí enjoyment ẹyọ kan bẹ́ẹ̀ tí wọ́n ní dáadáa tí ó máa mẹ́mí lọ ṣe ìsìlámù kí wọ́n tọ́ka sí nínú nǹkan tẹ̀ka látàárọ̀. ṣé ẹ fẹ́ kí n dá ní bàbá wa. bẹ́ẹ̀ ni sà. ibi tí mo ti bá ètò ni wípé èmi Ọlọ́run tí mo dá yín. Allah. èmi Allah tí mo dá yín mo dá àwọn ẹranko mo fi ń jọba lórí wọn mo ní kẹ́ ẹ gùn ìtẹ́ bá lè gùn kẹ́ ẹ sì jọ ìtọ́ ẹ bá lè jẹ. so imagination mi ni pé kinní yẹn ní ìsìn bí wọ́n ti sọ̀rọ̀ yẹn kalẹ̀ èmi ẹ mọ̀ pé wọ́n bí àwa ni ọmọ ọdún mélòó lè mí tèmi. ọkọ ẹ má làágùn jìnnà sà kí ni enjoyment ẹyọ kan. enjoyment tẹ́mi rí ń bẹ̀ ni pé ó ń tọ́ka sí wa pé gbogbo tá à ń ṣe nílé ayé báyìí nìsín ó ti wà lákọsílẹ̀ làwa náà wá ń tẹ̀lé. sà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run
ẹ̀yin lẹ́gùn kì í sìn pé ní nǹkan tí olówó Èkó kà ń sìn ó máa tún múyàn lọ ṣe ìsìlámù nítorí nǹkan gbádùn ẹ dárúkọ ìgbádùn ẹyọ kan ó ṣe máa ṣòro fún yín nǹkan tẹ́ ti torí ẹ̀gùn kènìyàn náà ó yẹ dárúkọ ẹ tọ́ka sẹ́yọ kan. n tẹ́mi ń sọ ní ìsìn bọ̀dà bàbá ẹ̀gbọ́n mi yòó wọ́n ní tá a bá kú tó bá yẹ pé ìdájọ́ bá ń bẹ tó bá yẹ pé Allah ló bá kọ tí à ń gbọ́ yìí àbánàbí ló bá sọ bí àwọn mùsùlùmí bá kú ó túmọ̀ sí pé ibi direction ibi tí wọ́n kọjú sí nísìn tí wọ́n bá wà dáadáa wọ́n lọ dé bá ẹ̀san wà dáadáa wọn. àní kí ni ẹ̀san wà dáadáa ẹyọ kan ẹ sọ. ẹ̀san wà dáadáa tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá dọ̀run tí wọ́n bá ṣe dáadáa wọ́n máa jẹ wọ́n máa mu wọ́n sì máa. nítorí pé ńgbà tẹ́yìn wà ní ilé ayé ẹ máa gbọ́ sà. Mr. Yomi sà ẹ máa gbọ́ ṣe rí inú gbádùn ayé tèmi mọ̀ èmi ò mọ̀. ẹ̀yin Mr. Ismail ẹ má gbàgbé kẹ́ dákọ barbecue sí o. ẹni sùúrù sà. barbecue náà yín dà kọ sí sà dádì mi Yomi ẹ máa gbọ́ o nínú gbádùn ayé táwọn ọmọ kéékèèké sí fèsì ni pé awówó tá a bá náwó ká jẹ tó dáa ká sì fẹ́yàwó tó dáa so téèyàn bá fi láyé gbádùn ìyàwó láyé ìyàwó èmi rí nínú adùn ayé kéèyàn tó wá lọ dọ́run náà kó tó lọ gbádùn ìyàwó gidi èmi rí nínú gbádùn lọ́dọ̀ tèmi. ok sir ó ṣe mí láàánú pé wọ́n fún yín ní àǹfààní pé nínú ìwé tí wọ́n kà yìí ẹ lè tọ́ka sí ìgbádùn ẹyọ kan ju yín pé ìyà jẹ yín láyé ẹ̀rọ oúnjẹ jẹ ọ̀run wálẹ̀ tí fẹ́ lọ jẹun. Òbò dídó. Mo ń jẹun mo sì ń dóbò mo tún wá fẹ́ lọ máa mo tún fẹ́ máa dóbò náà lọ́rùn ni. alala. ṣé jẹ́ ká fi làákàyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ làákàyè ṣẹ́ni tó ti kú tó ti jẹrà nínú ilẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀ gbọ́ sáyẹ́ǹsì àti róòkù tó ti jẹrà tó ti kú egungun ṣé egungun yẹn ló fẹ́ lọ dóbò lọ́rùn ni àbí egungun yẹn ni ó fẹ́ lọ jẹ àmọ̀là tí ò rí jẹ láyé bàbá mi. gbọ́gbọ́ tí olówó Èkó sọ pé wọ́n ní wọ́n gbé wọn dìde lọ́rùn èmi gbọ́n bí olówó Èkó lọ sọ ẹnu olówó Èkó lèmi ti gbọ́ o. irọ́ ló ń pa lóko sókòsó tó wù ní kò mọ nǹkan kan. bàbá ọlọ́wọ́ jọ ọ̀dà fún ó túmọ̀ sí pé olówó Èkó náà ń parọ́. ọmọ ìkiri ló ń ṣe. Mr. Yomi ṣe ti gbọ́ báwọn olówó Èkó náà ń parọ́ o. ok sir yàtí tí wọ́n kà yìí ìjẹ́yìn tí ẹ ti kárí sà. mọ́ nítorí káwọ́ jí ká jẹun ká sùn ní tàwa. ṣé mọ̀ nǹkan ẹ̀yin ò bá má fà àkókò àwọn èèyàn ṣòfò ń bì báyìí torí mi ò fẹ́ wá sókè tẹ́lẹ̀ àmọ́ gbà tẹ́ wá ń lọ́yàn ní fún. ẹ má bínú sá ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn mùsùlùmù ní sá. no ọ̀nà wọn ò kì í ṣàfà àmọ́ mùsùlùmù. ẹ tó wá jẹ́ mùsùlùmù àwọn béèrè kan wọn máa lè sọ mùsùlùmù ní sá. bàbá má bí mi sínú ẹ̀sìn mùsùlùmù. àmọ́ ẹni sọ ẹ má bínú àmọ́ apá máìkì nsìn ṣe lè sọ dáadáa tí Muhammadu ṣe tó fi mú yín gbà tẹ́ ti dàgbà ń sìn tẹ́yìn fi ń ṣe mùsùlùmù lọ ṣe lè sọ dáadáa tí Muhammadu ṣe. bàbá ṣé torí ẹ má bínú ẹ wọ́n fẹ́ ṣe dàgbà ń sìn ó yẹ kẹ́ ti ṣèwádìí ẹni tẹ́ ń tẹ̀lé Muhammadu Islam tẹ́ ń ṣe ó yẹ kẹ́ ti ṣèwádìí ṣe lè sọ dáadáa tí Muhammadu ṣe ẹjọ́ máa pa máìkì. ṣe rí mo sọ lẹ́ẹ̀kan mo ní àwátìá ká jẹun ká sùn ká ṣiṣẹ́ ni wá ṣùgbọ́n tá a bá jókòó nínú ọ̀rọ̀ tí wọ́n máa ń gbọ́ wọ́n ní ànábì àbí bẹ́ẹ̀ kọ́ ni tí Muhammadu sọ pé ó gbé humanity dání ẹ̀tọ́ ọmọ ìjọ tó ṣe ti pé 30 tẹ̀ ṣe ń gbọ́ wọn ni wọ́n sọ. bàbá ẹ̀kọ́ téèyàn ọkọ̀ láyé tó yóò fi máa kọ́ ọmọ ènìyàn ẹnìkan náà ni ọkọ̀ yàn ni. bọ̀ ọ̀nkú ṣe mọ̀ pé ẹ̀yin tẹ̀ ń ká yìí ẹ̀ lè graduate in the air àti bàbá àti kúrò kùtẹ́ tó graduate ní méjèèjì yẹn rí. bàbá wọ́n kọ́ professor náà ní kó tó di pé ó di professor. ẹ wọ́n máa graduate yìí kó tó di professor. Mr. Ismail ẹjọ́ ẹ sọ dáadáa tẹ ní Muhammadu gbé dání yẹn afẹ́ ẹ ṣe sọ. nínú dáadáa tèmi rí tèmi fetí gbọ́ ẹbùtẹ́ káwọ́ òrí àti ìdáyé wọ́n sì sọ fún wa tá a gbọ́ pé wọ́n ló ṣe ó máa ń fún àwọn aláìní nìkan. ewé. ó sì ní ká máa ṣètọrẹ àánú fẹ́ tí ọ̀bà ní. kò ṣẹ́jú mi o ẹ máa gbọ́ kò ṣẹ́jú mi o. ẹ̀sán bẹ̀ ìwọ fún wa bí lálẹ́ ẹ̀sán bẹ̀ ìwọ ìgé ni. wọ́n kà fún wa ni o so nítorí àbá fi lè sọ pé ẹ tí ò ní ẹ fún èmi rò pé humanity ló play láàrin o
èmi ò sí against ẹ̀sìn mi mọ́ mẹ́sìn bàbá mi ẹ̀sìn ìbílẹ̀ lẹ̀sìn wa ṣùgbọ́n wọ́n bí mi bẹ́ẹ̀ bàbá tó bí bàbá mi nígbà tí wọ́n sọ ọ̀jẹ̀ ni wọ́n bó jẹ́ pé mi ò mọ̀. ẹ má ṣe ìyọnu ms ẹ jẹ́ ká ka kùránì fún wọn kí wọ́n wá dájọ́ tó bá jẹ́ pé ìwà dáadáa ni ẹni yẹn gbé dání humanity tẹ̀sọ yẹn ẹ jẹ́ ká ka a lè ka lórí ìbọn afẹ́ fi hàn yín kẹ́ má ní à ń ka ìkàkùkà Quran 489 ẹ jẹ́ ká ka fún wọn àbí bí abẹ́tẹ́ ti ní kọ́ lọ pààyàn ìkànnì méjèèjì ṣá ẹ jẹ́ ká ka ms ẹ lè ṣíbi tí Muhammadu ti pààyàn náà tí obìnrin kan ti ń rẹ́rìn tábà ti ka 489 dání ká fi hàn wọn ṣé humanity ni Muhammadu gbé dání báyẹn tí obìnrin kan rẹ́rìn tó dẹ̀ gé orí ẹ̀ tó ń pa àwọn èèyàn obìnrin yẹn àti 489 jẹ́ ká kà fún wọn so dáadáa tí Muhammadu ṣe kẹwàá sọ fún wa tẹ́ bá ti gbọ́ bẹ́ẹ̀ ẹ ṣe. wọ́n tó ṣe sàárà nǹkan tá a gbé tó ìkalẹ̀ fún un náà nìyẹn a fẹ́ káwọn yẹn wá lọ máa ṣèwádìí. olówó ìpínlẹ̀ kọ́ wọn yẹn pé kémi gbé yẹn wá kó lè fọ àṣàbí. àdìsí ni mo ti sọ mi ìrìn wọn ti nọ́mbà ẹ̀mẹ̀sán máa. bẹ́ẹ̀ pé súnà àbúdá odù 21 bẹ́ẹ̀ pé 2151 àbí. so ẹ kájà ká fún wọn so ẹni tó gbé humanity dání ló ń sọ̀rọ̀ yìí o. olówó àtàlà ẹ lọ sà. nǹkan tó yẹ kẹ́ fi dá arákùnrin yẹn lóore pé ìdí tá a ṣe gbé ètò yìí kalẹ̀ ni pé gbogbo ọ̀rọ̀ tán fi èdè elédè tán fi kó wa ní búrẹ́dì jẹ tán fi kó wa lómi ọbẹ̀ òun lẹ́yìn wá ń kà ń sìn tó wá rí pé yasin ìtàn ọbú ló wà ń bẹ̀ simple. bẹ́ẹ̀ni yasin wàdúwé 1 million ló ń fojoojúmọ́ ké ojoojúmọ́ ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o adé mẹ́ka. ni wọ́n ti gbé sítórì inú àwà ṣé inú bíbélì kan ọ̀rọ̀ ti mú tàn ló wà. bẹ́ẹ̀ni àwọn pípọ̀ yẹn kọ́ wọn sí inú ọkọ̀ sóyè ẹgbẹ́ sókè. ẹ máa gbọ́ bàbá ó ní they wish you would disbelieve as they àwọn tí wọ́n ń ṣe muslim wọ́n á rò pé ẹ̀yin muslim náà ẹ̀ dàbí tiwọn. so you may all be alike. ẹ wá lè jọ rí bákan náà. so do not take them as allies. má ṣe mú wọn lọ́rẹ̀ẹ́ má bá wọn ṣe o. unless they emigrate in the cause of Allah. àyàfi tí wọ́n bá gba ẹ̀sìn Islam tí wọ́n wá sójú ọ̀nà Islam. but if they turn away. tí wọ́n bá yí padà tọ́lọ́wọ̀n ṣe Islam mọ́. then seize them. ẹ jí wọn gbé kẹ́ẹ̀dé wọn. live them wherever you find them. kẹ́ẹ̀dẹ̀ pa wọ́n níbikíbi tẹ́ bá ti bá wọn. and do not take any of them as allies. má dẹ̀ ṣe mú wọn ní alábàáṣe má dẹ̀ ràn wọ́n lọ́wọ́. do not take any of them as helpers. má dẹ̀ ṣe ràn wọ́n lọ́wọ́. ms àfa kan ní kàkà láti 88 ẹ jẹ́ ká fún àfa yẹn láǹfààní ẹ kà láti 88. àwa mọ̀ lórí ìbọn kankan ká fọ́wọn èèyàn. aláǹsọ́ ń bẹ̀ yẹn fún àwọn mùsùlùmí tó pé méjì. ó ní àwọn tí òun bá ṣì lọ́nà kí ló dé tẹ́ ẹ̀ ń rò pé ẹ fẹ́ lọ tọ́ wọn sọ́nà ẹni tóun Allah bá ti ṣì lọ́nà kò sẹ́ni tó lè tọ́ sọ́nà. àwa mọ̀ lórí ìbọ̀jẹ́ kàkàdá láti nù. Why are you believers divided into two groups regarding the hypocrites? Kí ló dé tí ẹ̀yin Muslim pín sí méjì nítorí àwọn alábòsí? While Allah allowed them to regress to disbelief. Tó jẹ́ pé Allah ló jẹ́ kí wọ́n lè ṣe àìgbàgbọ́ tí wọ́n di àwọn tí wọ́n ṣe Muslim. Because of their misdeeds. Torí àṣìṣe tí wọ́n ti ṣe. Allah náà ló jẹ́ kí wọ́n di aláìgbàgbọ́. Ẹ máa ká lọ́ máa yé wọn sìn. Do you wish to guide those left by Allah to stray? Ṣé ń gbọ́? Kí ló ṣe ń rò pé ẹ lè tó ẹni tá láti ṣì lọ́nà sọ́nà ni? Láti ṣì wọ́n lọ́nà. And whoever Allah leaves to stray. Ẹnikẹ́ni tá lábá ti ṣì lọ́nà ṣé ń gbọ́? You will never find for them a way. O ò lè tó ẹni náà sọ́nà ibi gan tó fọ́wọn àfa kọ́mọ́ máa píríṣì fún yín ọmọ. Ẹni tá Allah bá tọ́ sọ́nà kó má jẹ́ Muslim o ò lè sọ ọ́ di Muslim ẹ gbé sókè. So níbẹ̀ ló wá padà sí ibi. Láàfin dé 89 torí ẹlòmíì ló bá kàn máa dédé lọ mú Kùránì àgbà tó wá bí amọ̀ gbogbo Kùránì àmàdí. lẹ́yìn tí Allah ni ó jẹ́ kán ṣìnà. Òun ló ṣe àwọn ènìyàn lọ́nà ló sọ fún ọgbẹ́ tó ń bá ṣì lọ́nà ẹ lè tọ́ sọ́nà òun lòun ṣì lọ́nà. òun ṣì wọ́n lọ́nà ó tún wá ń sọ fún ọmọ ìgbẹ́ pé they wish you would disbelieve as they have disbelieved. ṣọlọ́wọ́ èkó wà ń bẹ̀. ẹ jọ̀ọ́ ṣáwọn èèyàn ń gbọ́ mi.
Ah, Àgbọ̀ yín dàpé nẹ́tíwọ́ọ̀kì ni. à ń gbọ́ yín dáadáa kọjọ lówó èkó bọ́ ni. okay, ẹ kì í check bí a kọ. ẹ jẹ́ kí n máa bá yín tu lọ. ẹ máa kà á lọ àwọn kalẹ̀ tó mọ̀ mi kọ́ ìmọ̀ kan tó ń ṣe nẹ́tíwọ́ọ̀kì aláàrùn wáìnì nẹ́tíwọ́ọ̀kì mi. so mo rò bẹ́ẹ̀ nìyẹn ń wọ́n gbọ́ ti ń ṣàyà sísìn ní olówó èkó. lẹ́yìn tí Allah mò ń sá dá padà. lẹ́yìn tí Allah ti ṣì wọ́n lọ́nà Allah ti ṣe wọ́n lẹ́nu òun ló ṣì wọ́n lọ́nà ó dẹ̀ sọ pé ẹ̀ ò lè tẹ̀ wọ́n sọ́nà. ẹ mú tu Big Joe. ó tún wá ń sọ níbi pé next verse pé they wish you would disbelieve as they have disbelieved. ṣé ń gbọ́ Allah wá ní wọ́n ń rò bí yóò ní gbàgbọ́ bí wọ́n ṣe gbàgbọ́. so you may all be alive. ẹ lè jọ rí bákan náà. so do not take them as allies. má ṣe mú wọn lọ́rẹ̀ẹ́ má bá wọn ṣe o. unless they emigrate in the cause of Allah. àyàfi tí wọ́n bá wá sójú ọ̀nà Islam tí wọ́n di Muslim. but if they turn away. tí wọ́n bá yí padà tọ́lọ́wọ̀n òṣèṣin Islam mọ̀. then seize them. jí wọn gbé kóòdù wọn lókun báwọn Boko Haram ṣe and máa ṣe. unalive them wherever you find them. kóòdù ẹ̀ pa wọn níbikíbi tó o bá ti rí wọn. and do not take any of them as allies or as helpers. má dẹ̀ ṣe mú wọn lálábàáṣe àbí olùrànlọ́wọ́ má ràn wọ́n lọ́wọ́. so Mr. Ismail humanity dà nínú ẹ̀sìn Islam àti Muhammadu àtàlà. nínú ẹ̀sìn Islam àti Muhammadu àtàlà. nínú ẹ̀sìn Islam àti Muhammadu àtàlà. olówó èkó. nínú ẹ̀sìn Islam àti Muhammadu àtàlà. mo. ṣe mú tù wọ́n dà pọ̀ wọn lọ́rùn ẹ̀kọ́. now ó yá ṣe ẹ ká wá kábí fún ẹni ẹ ti lọ. wọ́n ti lọ àwọn kan ti gbọ́ pẹ̀lẹ́ ti ara wọn kò sí humanity kankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn Islam rárá kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. jẹ́ kí èèyàn kan sọ sálẹ̀ yẹn pé kán píkì òun. jẹ́ kí mọ́ríkàsì kíní kan ṣé mọ́ríkàsì ló kọ rẹ̀ náà àbí kí ló kọ rẹ̀. ìyẹn ló sọ pé 88 àti dá lóhùn náà àti ka 88 fún kò sọ̀rọ̀ lẹ́nu yẹn mọ́. so ọkú wa tó wá sókè gan wọ́n ti confam fúnra wọn pé kò sí nǹkan tó ń jẹ́ humanity pẹ̀lú ẹ̀pà wọn ló wà. Allah Muhammadu Islam kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. pátápátá ló máa pa tán. ta ni Hasan ẹgbọ́n sókè. Hasan Ahmed. tí n ṣe Hasan tí Muhammadu dó yẹn lélẹ̀ ìṣá. a ó kí ọmọ kékeré yẹn tí àbúrò ra ni kò sọ́jọ́ tóun bá rí mi máa ń bọ́ lójú òun ni. Hasan Muhammadu bá kọ jẹ́ o. èèyàn kan ní give us tafsir. ẹnikẹ́ni máa ẹja Hasan yìí bọ́lẹ̀ kí n gbẹ́ ní sókè. ẹ kó máa bọ̀ lókè ni. ni mo ń sọ tẹ́lẹ̀ náà ni mo ń sọ. ó dàpọ̀ tí ń fẹ́ gbé wọlé kò wọlé. mo ti send request sí ẹ alimakazi ẹ̀yin tẹ̀wá comment section ẹ rí o. tí ó bá ti wọlé ẹ filẹ̀ ẹ lẹ́nu ni àwọn tó máa ń dánú sálẹ̀. ó sọ̀rọ̀ tí o bá ti wọlé ẹ filẹ̀ ẹ mú tiẹ̀ tí o bá ti wọlé ẹ mú tiẹ̀ kó má kọ́mẹ́ǹtì mu. tí o bá ti wọlé ẹ mú tiẹ̀ kó má kọ́mẹ́ǹtì mu. ẹ kálẹ́. ẹ kálẹ́ o. ẹ kú ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ẹ kú ètò bí ó ṣe máa tò. ẹ jọ̀ọ́ ẹni tí ò bá sọ̀rọ̀ kò mute ẹ jọ̀ọ́ à ń gbọ́ yín Mr. Rio. a ní interest nínú tí ẹ ń bá ayé sọ so àwa náà sì fẹ́ kẹ́kọ̀ọ́ kan àbí méjì torí gbogbo nǹkan láyé yìí àti tó dáa àti tí ò dáa ẹ̀kọ́ náà ní gbogbo ẹ̀ so èyí tó bá wá jọmọ́ tiwa á máa mú èyí tó bá jọmọ́ tiwa àmọ́ eléyìí ò ń ṣe tiwa so ó dà pé àyá Kùránì kan lẹ gbé kalẹ̀ yé àbí. àyá Kùránì yìí. ṣé kí n gbé 49 yẹn síbẹ̀. àyá Kùránì yìí ó ní. ẹ gbé sí 489 yẹn náà ni. eléyìí kọ́ la fẹ́ lò àfààyè kí n gbé ohun lélẹ̀. àyá Kùránì yìí ó ní tẹ́ fẹ́ jẹ́ kó yé wa ń bẹ̀ àbí. èèyàn kan wálẹ̀ kan ṣe ń gbọ́ àfà ẹni yẹn sọ pé Quran tá à ń kà ní pé nǹkan tóun fi gba Islam ni pé ó gbé humanity dání so àwa bí wípé humanity wo ló wà ń bẹ̀ àwa mú àwọn àyà kan wá níbi tí Allah ti ń sọ pé òun lòun ṣìyàn lọ́nà ó ń sọ fún Muhammadu pé èmi mo ṣì àwọn ènìyàn lọ́nà èmi mo jẹ́ kó ṣìnà ó tún wá sọ fún Muhammadu pé àwọn tó ṣìnà yẹn
wọ́n tún fẹ́ kí wọ́n náà tún ṣá ìgbàgbọ́ kí wọ́n náà ṣìnà báwọn náà ṣe ṣìnà ó yá ẹ lọ máa pa wọ́n níbikíbi tẹ́ bá ti bá wọn àwa bí àfáà yẹn pé okay humanity tó wà ń bẹ̀ dà so ibi tí ẹ ti bá wa nìyẹn sà. àti wá gbọ́ àìtírẹ́kọ̀ọ́ kan àbí méjì kan nínú tẹ́ ẹ sọ yìí àmọ́ ẹja ṣàmójútó ẹja wo ọ̀rọ̀ yìí dáadáa gbogbo ọ̀rọ̀ láyé yóò nídìí yóò sì ní tó wọ́ wá n tí wọ́n ń pè ní humanity tá a rí yẹn kò sí bó ṣe léwu kí èèyàn ó jẹ́ èèyàn tó láyé yìí kó o ní sùúrù tó láyé yìí yóò ní nǹkan kan tí ó tì ọ́ débi ìbínú o wọ́n sì ní oníbínú láyé wọ́n ní ẹni tó bá rí ìbínú tí ò bí wọ́n lọ́ga ọmọ àlè. bàbá gbọ́yà Kùránì yìí kì í ṣe pé Olúwa kàn sọ wípé kákan dédé máa gbé ogun ti gbogbo ìran ẹni tó bá jẹ́ ọ̀ṣẹbọ àbí gbogbo ìran ẹni tó bá jẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí ó ní díẹ̀ o ó ní wàdú law takfuruna kama kafaru ó ní yóò máa wù wọ́n ò máa nífẹ̀ẹ́ sí law takfuruna bí wà nábì tó bá lọ lè ya kèfèrí tó ya láìmoore ní tí wọ́n ń pè ní kúfúrù ọ̀pọ̀lọpọ̀ wa àti ìgbọ́yé kèfèrí kọ́ lẹni tó ń ṣe bọ́ o ẹni tó ya láìmoore sọ́lọ̀ náà ń pè ní kèfèrí ọ̀tọ̀ ní múṣírìkí ọ̀tọ̀ ní káfìrí àwọn ìlú ọ̀pọ̀lọpọ̀ kò jẹ́ ká mọ̀ yàtọ̀ rẹ̀ tẹ́kfùrú náà ó lè má jẹ́ ẹni tí kò mọ̀ yàtọ̀ rẹ̀ ń bí báyìí gbogbo àwọn tó wà bí lọ́ mọ̀ yàtọ̀ káfíìr àti mùṣírìkín so wọ́n mọ̀ yàtọ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ so àwọn Yẹhudi wọ́n dá wọn mọ̀ àwọn Yẹhudi kèfèrí náà lẹ́ni tí ò nígbàgbọ́ náà Allah rárá kò tiẹ̀ fẹ́ mọ̀ pé Allah ti ẹ̀ exist. bí wọ́n pè ń kèfèrí kọ́ nìyẹn jọ ọ̀tọ̀ ní tán pè ń kèfèrí ní tán pè ń kèfèrí aláìmoore ẹ̀dá ẹ lọ lè kó ní tán pè ń kèfèrí. kì í ṣaláìmoore náà pè ní kèfèrí ẹni tí ò tiẹ̀ mọ̀ nípa Allah kò tiẹ̀ fẹ́ gbọ́ tẹ́ bá ń sọ̀rọ̀ Allah létí rẹ̀ kò tiẹ̀ fẹ́ gbọ́ rárá. rárá o káfìrí ṣe ń gbọ́ mi ọ̀tọ̀ ni mùnáfìkì Ọlọ́run kí gbogbo wọn ọ̀tọ̀ ni mùnáfìkì ta ni mùnáfìkì ọ̀tọ̀ ni múṣírìkì àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn nínú àwọn tí Ọlọ́run categorize wọn kúrò nínú Islam ni pé àwọn eléyìí o wọ́n ń ṣe. àfáàrí ọ ẹ ṣàlàyé fún wa fẹ́ gbàlàyé ẹjọ́. wọ́n ní law takfuruna wọ́n yóò máa wù wọ́n tó bá já sí pé ìwà Ànábì náà bá ṣàìmoore kàmọ́ káfàrú gẹ́gẹ́ báwọn náà ṣe yà láìmoore. kí ló ṣẹlẹ̀. ó dà pé wọ́n yà láìmoore ni. àáfàá àwọn àgbọ̀yìn mọ̀ Mr. Ariyo àgbọ̀yìn o nẹ́tíwọ̀kì ó ti ya láìmoore sí wọn báyìí o wọ́n ti bọ́lẹ̀ Alhaji ẹgbóhùn sókè tí ẹ̀ka Alhaji yẹn gbé níbi tí wọ́n ti gbé dé Alhaji náà yálà ìmoore ni. Assalamu alaikum. Assalamu alaikum. àwọn ará Saudi lónìí yẹn sà àbọ̀rúbọ yìí là ń ṣe ń bí. Ọlọ́run wá fàánú ẹ̀ ṣe wá ẹni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a fà ń sọ lọ. Wọ́n ní kèfèrí wọ́n sọ̀rọ̀ nípa kèfèrí ń bẹ́ẹ̀ náà kírun ń bẹ́ẹ̀ náà ẹni tó gbààwẹ̀ o kì í ṣe ẹni tí ń ṣe bọ́ ní kèfèrí o. ọ̀tọ̀ ní káfìrí ọ̀tọ̀ ní fásíkù ọ̀tọ̀ ní múṣíríkù ọ̀tọ̀ ní múmínì ọ̀tọ̀ ní mùsùlùmí. Al-mushriku ni àwọn tí wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run. Al-kafiru ọ̀hún lọ́wọ́ tí wọ́n ṣe kíni tí wọ́n rí déédé nǹkan tọ́lọ́run bá ṣe fọ́mọ ìyá wọn tí wọ́n kọ̀ fún. Tá a bá lọ sínú Al-Qur'an Ọlọ́run clarify kèfèrí fún wa ní Suratul Baqarah bada isti'adha wal basmala ó ní kayfa takfuruna billahi wa kuntum amwatan fa ahyakum zumma yu'itukum zumma yu'ikum zumma ilayhi turja'un. Ọlọ́run clarify nǹkan tó ń pè ní kèfèrí fún wa bẹ́ẹ̀. Tá a bá tún lọ sínú Suratul Baqarah ó ní innal ladzina kafaru wal mushrikina fin nari jahannama khalidina fiha. Ọlọ́run kí ló tún ṣe bẹ́ẹ̀
ó yẹ ká mọ ìyàtọ̀ láàrin kèfèrí àti olùṣẹbọ. kí n má ba prolong mátà mo fi ń gbé kèfèrí ń bẹ nínú ẹni tí ń kírun, ń bẹ nínú ẹni tí ń gbààwẹ̀, ń bẹ nínú ẹni tí ń yan sàká. ó pọ̀ nínú mùsùlùmí tó yẹ pé ń kírun àmọ́ tí yóò rí èdè orí tí Ọlọ́run ṣe fún mọ̀yá rẹ̀ tí ó àwọn ilé ò máa tán pé wọn àmọ́ tán pé kèfèrí kankan wọn àmọ́ tán pé kèfèrí wọn kàn ń pariwo ẹnu lásán. ǹjẹ́ àlàmọ́ láyà ń wọ́n tù ẹ lọ kódà kẹ́ ẹ lọ láti ìgbà démọ́kà kan tó ń pè ní kèfèrí nù. ẹyẹ fi sínú dictionary kẹwàá ẹja fi sínú dictionary lárúbáwá kẹwàá kọ kèfèrí síbẹ̀ báyà mo gbọ́ àwọn yín pé aláìmoore ni. ẹ jọ aláàjì ẹ máa ṣàlàyé lọ bọ ẹ máa lo Allah ṣẹgẹt so ẹ ṣàlàyé fún wa kí ló ṣẹlẹ̀ ń bí báyìí tí Allah nìkan pààyàn ẹ ṣàlàyé fún wa. naam nǹkan tí Ọlọ́run túmọ̀ sí níbẹ̀ yẹn. Allah ẹ bíi ti báwo. bẹ́ẹ̀ni Allah ẹ máa lo Allah. mi ì tí understand nǹkan tẹ́ ń sọ. nǹkan tó ń ṣàlàyé. ẹ sọ̀rọ̀ yẹn dáadáa nǹkan ẹ ní Allah. nǹkan tó ń try láti sọ yìí pé Ọlọ́run yàtọ̀ sí Allah àbí ṣé Allah ń bà yín lẹ́rù ni. ta ni ń jẹ́ Ọlọ́run ta ni ń jẹ́ Allah. ìyàtọ̀ wà ń bẹ ẹ̀yin ẹ dúró ti Allah tí yẹn fọlọ́run lẹ̀ fáwọn abọ̀rìṣà. kí ni Ọlọ́run kí ni Allah. kí ni Chineke. aláàjì ẹ kọ́kọ́ ẹtú kìíní iná ẹtú kìíní iná ẹjọ ẹtú kìíní fún wa ẹjọ. ẹ wò. kí lẹ́ni ká wò ẹtú kìíní fún wa. ó dà pé wọn lè tú wọn ti pa máìkì o. aláàjì wọn lè pa máìkì bí máìkì wọn kú. aláàjì ẹ̀tàn máìkì náà. bátìrì fóònù wọn ti lò. kíní yẹn ká wọn lọ́rùn wọn. no ẹni sùúrù wọ́n gbé fóònù kejì ní ẹjọ́. ok. comment section kẹ́yìn ká ṣe ó ti lọ fún ẹni ẹlẹ́ni kò lè tú ní gbogbo. ó dà pé àríyọ̀ ti dé padà. àbó ti tú ni. ó dà pé àríyọ̀ ti dé padà. ok asidik ó yẹ tán mike.